Lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀, iléeṣẹ́ ààrẹ ti fòpin sí ètò gbígba èrò àwọn aráàlú. Iléeṣẹ́ ààrẹ ti kéde pé gbígba èrò àti àbá àwọn aráàlú lórí òfin ètò ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yóò parí ní aago 5 ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ tí í ṣe ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026. Olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ àti alága ìgbìmọ̀ ààrẹ lórí òfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Fẹ́mi Gbàjàbíàmílà ló sọ èyí di mímọ̀ ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá. Ó ní èrò àwọn aráàlú yóò ran ìjọba lọ́wọ́ láti kó ìrírí àti ìmọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sínú òfin tí wọ́n fẹ́ dábàá ọ̀hún. Ó ṣàlàyé pé àwọn àbá náà yóò ṣe pàtàkì láti kojú àwọn ìbẹ̀rù lórí ipa òṣèlú lórí àwọn ọlọ́pàá ìpínlẹ̀, àbójútó wọn, ìwà ìbàjẹ́ àwọn ọlọ́pàá àti pínpín àlàyé òye láàrin wọn. Gbàjàbíàmílà ní ìlànà yìí kò túmọ̀ sí pé ilé-ìgbìmọ̀ aṣòfin kò ní ipa kankan lórí ọ̀rọ̀ ọ̀hún. Ó ní ilé-ìgbìmọ̀ aṣòfin sì ní agbára láti ṣe àyẹ̀wò, ṣe àtúnṣe tàbí fọwọ́ sí òfin náà nígbà tí wọ́n bá fi ránṣẹ́ sí wọn. Ó ké sí àwọn aráàlú láti kópa nínú ìlànà náà, pàápàá lórí bí a ṣe lè dáàbò bo àwọn ọlọ́pàá kúrò nínú kíkópa nínú òṣèlú, ẹni tí yóò máa ṣe ìwádìí lórí ìwà ìbàjẹ́ tó lágbára àti bí àwọn ọlọ́pàá ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ ṣe lè pín iṣẹ́ láàrin àwọn ìpínlẹ̀. Ó ní Nàìjíríà nílò ètò ọlọ́pàá tó súnmọ́ àwọn ènìyàn pẹ̀lú ètò àbójútó tó lágbára àti ààbò tó péye fún gbogbo ará ìlú. Gbàjàbíàmílà tún tẹnumọ́ pé ètò ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n dábàá gbọ́dọ̀ ní àwọn ìlànà tó múná dóko láti dènà kí àwọn gómìnà má lò wọ́n fún ètò òṣèlú àti láti pa àwọn alátìlẹ́yìn pẹ̀lú àwọn oníròyìn. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ọlọ́pàá ìpínlẹ̀ lè mú iṣẹ́ ọlọ́pàá súnmọ́ àwọn agbègbè àti kí ó jẹ́ kí ìdáhùn sí ìṣòro ààbò agbègbè yára, ìsúnmọ́ ìjọba ìpínlẹ̀ tún lè mú ewu kíkópa nínú òṣèlú àti ìlòkulò agbára wà. Ó ní òfin náà gbọ́dọ̀ dáàbò bo gbogbo aráàlú láì bìkítà ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti wá. Ó ní àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti àpapọ̀ ti fọwọ́ sí àwọn àtúnṣe òfin orílẹ̀-èdè tí yóò pèsè fún Federal Police Service àti State Police Service, ṣùgbọ́n ìlànà náà kò tíì parí. Gẹ́gẹ́ bó ṣe wí, ilé-ìgbìmọ̀ aṣòfin gbọ́dọ̀ parí àwọn ìpele tó kù kí wọ́n sì fi àtúnṣe náà ránṣẹ́ sí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀. Ó kéré jù ìpínlẹ̀ 24 nínú àwọn ìpínlẹ̀ 36 gbọ́dọ̀ fọwọ́ sí kí ìlànà náà lè tẹ̀síwájú sí ọ̀dọ̀ ààrẹ fún ìfọwọ́sí.